Hello and everyone. Welcome to Toyin Talks. Baalooo Balogun Warriors ex Balogun Warriors ó jáde lórí ọ̀rọ̀ Toyin the aka Commissioner Onígbìndé and Toluwani Debby. Aṣáàmọ̀ Toluwani Debby even though ó pẹ́ kò kí ń jáde like before. Ẹ jẹ́ ká jọ enjoy Baalooo. Thanks for watching. Till I'll see you in my next video. Stay blessed. I love y'all. Bye. Toyin oní perishable food come here. Ẹ wá bá mi ránṣẹ́ sí brọ́dà yìí aṣàlẹ̀jẹ Alu-jo afọ́jú kòròdú ẹni osùmọ́bí kó wá fetí gbọ́yàwó ọ̀rọ̀ torí pé máa wí òun ló ń ṣàwo máa wí torí pé máa sọ òun ló ń ṣàwo máa gbọ́ torí pé èmi Baalooo ń gbọ́ ni mo gbé wá fún yín láàárọ̀ yìí ó di dandan kẹ́ ẹ gbọ́ torí pé èmi Adekunle Odùnáyà ọmọ erin fọlámí ọmọ aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin rí ọmọ erin kọ gbígbé èmi ni ń sọ náà ń sọ tí màá sọ fún yín láàárọ̀ yìí ó di dandan kẹ́yìn máa gbọ́ torí ẹ̀yin ni ń gbọ́ náà ń gbọ́ ẹ̀yin worldwide olólùfẹ́ mi ẹ̀yin fans Baalooo gbẹ̀yin Baloosians get in here ẹ súnmọ́ bí ẹ jẹ́ sáré ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn láàárọ̀ yìí. Yeah, good morning guys, welcome on board. Today on the on the 13th of November year 2023, live broadcast from Deutschland. Baalooo on board. Hey, wọ́n lọ́mọdé ò mẹ́la ó lóun màlá kátákátá láì mọ̀ pé àlá kátákátá o ọba ìyá máa ní. Ẹ bá mi pé boss lady wọn Dorcas ọ̀rọ̀ náà kàn bẹ́ẹ̀ mi ò fi orúkọ ẹ̀ sínú ṣó yìí. Mo fẹ́ kí àwọn tí mo dárúkọ yìí kí wọ́n súré tètè kán wá ṣe àtúnṣe àjẹ́bẹ̀ gbẹ̀gẹ́dẹ́ máa gbiná gbẹ̀gẹ́dẹ́ máa catch fire lórí ìkànnì. Ṣé ẹ mọ̀ wípé alákàrà kan kì í fẹ́ kí ẹgbẹ́ ẹ̀ dín ni? Òun lọ̀rọ̀ Dorcas àti ọmọ afọ́jú kòròdú yìí. Ìyá Sùlíà tí ó gbóyìn mọ̀ sí Kwame lórí ìyá Sùlíà làwọn mọ̀ sí ní Germany bí ó jẹ́ ọmọ kan tí kìí gbọ́ràn ó jẹ́ ọmọ kan tó jẹ́ pé kò mọ ọwọ́ ọ̀tún ẹ̀ yàtọ̀ sósì ẹ̀ kò dẹ̀ súnmọ́ àwa àgbà ká tọ́ sọ́nà nǹkan tó máa kóyà jẹ́ lẹ́lẹ́kejì nìyẹn. Kwame, you go shop pepper. Ṣé o ti gbàgbé ọjọ́ kìíní àná níbí yìí tó yẹ pé ọmọ Alu-jo yìí ọmọ afọ́jú kòròdú yìí òun ni ó kọ ẹ̀yìn ìwọ àti Dorcas síra yín. Afọ́jú kòròdú òun ló kọ ẹ̀yìn ìyá Sùlíà ìyẹn Kwame òun ló kọ ẹ̀yìn òun àti Dorcas síra wọn. Iṣẹ́ tí ọmọ afọ́jú kòròdú yẹn ń ṣe nìyẹn. Ó gbá lámọ̀ pé Dorcas ti gbórógbó jẹ lọ́wọ́ ẹ̀ so ó máa difficult fún gan láti lè fi sílẹ̀ bẹ́yẹn because ó ti kókóró pọn Dorcas dání ìyá ọmọ afọ́jú kòròdú yẹn. Now ìwọ Kwame wọ́n fẹ́ forí ẹ̀ fọ́ àgbọn this time around ni torí mo rí pé ọmọ orogun ẹ ò mọṣẹ́ kọ̀ lọ kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ Toyin gangan kọ̀ Toyin gangan mo ṣe rí pé inú àwọn tí ó romance Dorcas tẹ́lẹ̀ òun nìkan mo rí bóyá smart díẹ̀ láàrin wọn torí pé
alákàrà sẹ́ kì í fẹ́ kí akọ ẹgbẹ́ ẹ̀ kó dín, kò fẹ́ kálákàrà bíi tiẹ̀ kó dín. Every alákàrà always want to be at the junction, and the alákàrà we prefer for her alone or for he alone to be at the junction where people coming and buying akara. Because the alákàrà knows that tí àwọn bá pé méjì ní junction yẹn, wàhálà tí ó ti sẹ́tì. Àkàrà tó dín tó ti rò pé wọ́n á tà tán lọ́jọ́ yẹn, ó lè dìbò máa gbé lọlé lọ jẹ, á lọ fi búrẹ́dì jẹ àtẹ̀kọ́. So therefore, alákàrà máa protect junction tó bá wà ní street ní facility yẹn pé kó má sí elder alákàrà. Yes. Nǹkan tí Dorcas àti Alu-jo tí wọ́n ń ṣe fún ìyá Sùlíà lọ́wọ́ nìyẹn. Yes, mo rí pé gẹ̀yẹn náà ó ní very short and low memory. Alu-jo lè ní sìn ló wá di ẹni tó ń ṣe Sister Kwame lẹ́yìn tó ti bá tiẹ̀ jẹ́, tó ti kọ èèyàn àwọn àti Dorcas ra wọn, tó fi di pé òun àti Dorcas ò gbọ́ra wọn yé mọ́. Ọ̀rọ̀ godmother, ọ̀rọ̀ fóònù. Àní alákàrà sẹ́ kì í fẹ́ kí akọ ẹgbẹ́ ẹ̀ dín, torí pé alákàrà máa jowú alákàrà ẹgbẹ́ ẹ̀. Ọ̀rọ̀ àgbà ni mò ń sọ fún yín láàárọ̀ yìí. Adekunle Odùnáyà lórúkọ tèmi tí ó gbé mọ̀ sí Baalogun. Èmi lọmọ erin kọ gbígbé, èmi lọmọ erin Fọlámi, ẹkùn tá gìrìgbé rẹ̀ níjà, ẹni à ń lébọ̀ lẹ́yìn tó lára wájú. Ọmọ nígbò máwọ̀, àjòjì tó bá wọ bẹ̀ tó bá jáde lẹ́rọ̀ tí ò bọ́ náà ṣó lọ́kì. Kó bọ́ náà ṣó lọ́kì. Ohun tí mò ń sọ fún yín lórí ìkànnì láàárọ̀ yìí ni wípé get sense, ẹ̀yin tẹ́ pera yín so-called bloggers. Pàápàá ìwọ Kwame yẹn, kọ́ ẹ̀kọ́ lára Toyin Ogangan. Kò sí nǹkan tí oníperishable food Toyin Ogangan lè máa sọ lénìí tí Dorcas ò ti ṣerú ẹ̀rí fún àwọn kan. Bẹ́ẹ̀ ni, gbogbo ilẹ̀ mọ bí ó ṣe wà pẹ̀lú ayé tẹ́lẹ̀ yẹn ọ̀dọ̀ Àbíkẹ́. Ó gbà kan wà lọ́rọ̀ Esabod kóun náà tó wá di boss lady tó ń pera ẹ̀. Kwame tí ó lọ ń gbéra mọ́ra ń sìn, Kwame ló gbé ṣánlẹ̀ láàs tó fi mú òkè yẹn gùn. Kwame yẹn ló fi ṣí àkàbà tó fi rí òkè yẹn gùn, pàápàá lórí ọ̀rọ̀ pé a lọ Nàìjíríà. Gbogbo ẹ̀tẹ́ bá rántí kẹ́ máa gbọ́ o. Girlfriend mi Àmọ̀rí, kọ́mẹ́dì ni o ṣàmọ̀. Girlfriend mi Àmọ̀rí, ó ti yí ẹ̀kọ́ tí mo sọ yẹn. Àwọn yẹn máa mọ ìtàn tí mo sọ. Ó ṣeé ṣe kẹ́yìn kéékèèké kan tẹ́ṣẹ̀ ẹ̀dí àbí tí ẹ̀ ní etí inú tá a fi ń gbọ́rọ̀. Ó ṣeé ṣe kí ọ̀rọ̀ yẹn máa yé yín yékéyéké. Ṣùgbọ́n màá gbìyànjú láti jẹ́ kí n fọ́ sí wẹ́wẹ́ níwọ̀nba. Kó bá lè ṣe kí ni, kó bá lè yé yín at least to an extent. Who say no government? Èmi lọmọ onígbò máwọ̀, ọmọ erin Fọlámi. Ọ̀rọ̀ táwa bá sọ fún yín ẹ gbà bẹ́ẹ̀ lẹ́jìdì ni, torí pé àwa ìṣàdédé sọ̀rọ̀. Ẹ̀kọ̀ọ̀kan tẹ́ ẹ bá rí alágẹmọ lóde, àbẹ́gbọ́, ó wá jayé ọba ni. Ẹ mú ẹpá ẹbò, kìí ṣe bíi ti Baalowo, kìí ṣe bíi ti Adekunle, ẹtúlẹ̀, ẹgbẹ́lẹ̀, kìí ṣe ọmọ ọwọ́. Àwọn kan ń sọ játijàti rádaràdá kan. Ìkan tẹ̀ tún lórí láyà, ó tún sọ sínú
ó sọ sínú inbox mi abẹ́ẹ̀gbọ́ ẹ wò ẹ̀yin tèmi cheers yàrí àwọn òrànyàn àwọn òní àwọn òsì under pressure ó wá tún bá mi nínú inbox wá máa sọ fún mi pé ṣó tán ṣe a sọ fún Adekunle Baalowo ṣe bá a sọ fún ẹ wípé wọ́n máa kó wọn gan ní Germany ṣe rí láàrin àwa tá a wà ní good morning all is well tá a wà ní Facebook fracasi pàápàá in the Yoruba community àfẹ́ra wa dénú ìrà òfẹ́ poroporo dénú alákàrà lọ́pọ̀lọpọ̀ wọn tí kìí fẹ́ kí neighbor ẹ̀ kó dín àkàrà. They prefer to be at the junction selling the akara alone. Ó nìkan tí ó ń ṣẹlẹ̀ sí Dorcas lọ́wọ́ sí i. Alu-jo ò lè ever gba ìyá Sùlíyà tó gbé mọ̀ sí kò lè ever gbà láyè fún látẹ̀lé mọ́ because in the first instance òun ló tú wọn ká. Ṣàpé mo sọ mo ń tẹnu mọ́ pé ọmọ afọ́jú Ìkòròdú yẹn ó wá sórí Facebook with a higher voltage ni higher voltage ló gbé wá tó wá gbá yín gidi kò wá bá yín ṣeré ó ti dé yín mọ́ ọ̀pọ̀lọpọ̀ nú yín ṣé ẹ mọ̀ pé náà jẹ́ sọ express fún yín torí nǹkan tó ń ṣe ń sìn tó ń hàkàkà tó ṣe làwa ti achieve ní 2006, 7, 8 years ago. Wọ́n tó bá kọ́ dé àdúgbò kan. Cheers guys. Iṣẹ́ ènìyàn o, iṣẹ́ ńlá ni o. Àjòjì ò lè wọrú ẹ̀ o. Facebook bloggers fracas wo lẹ rí tó lóru kọ́pù yìí tó fi mu NSC láàárọ̀ kùtù Monday. Baalooo ajímẹ́nẹ́sí àwọn ajímẹ́nẹ́sí láàárọ̀ kùtù Monday abẹ́gbọ́ èmi tó jẹ́ pé Èdùmàrè ló pèsè àti jẹ fún ìgbín mi torí pé ìgbín ò lọ́wọ́ ìkara wọn ò lẹ́sẹ̀ Èdùmàrè ló pèsè àti jẹ fún ìgbín mi Baalowo. Ẹ pa ẹmú ẹgbò ẹbọlẹ̀ tá a bá mọ́pọ̀ lọ bí òjò kankan a ṣe kí ni àyínú ni Dúpẹ́ Àlàdé good morning welcome on board bá a bá mọ́pọ̀ lọ tí ò bá jọ kankan a ṣe kí ni àjùlẹ̀ ni jùlẹ̀ ọ̀pọ̀lọ́ ò ṣe jẹ́ ń tútù fílẹ̀ ewọ̀ káì má jẹ́. Bí ejò ṣe lágbára tó bí àgbájú gidigba bí ọká ọjọ́ tó bá fẹnu sọ ọpọlọ kò tún jẹ́ nǹkan mímọ́ àlọ́pọ̀lọ́ ò ṣe jẹ́ ń tútù èèwọ̀ ni tẹ bá wá ṣàdédé mú by mistakenly tẹ rò pé ẹ fẹ́ mú kọ̀ọ̀kọ̀ abẹ́ ẹ fẹ́ mú àrò gidigba tẹ wá rí pọ́pọ̀ lọ́lẹ́ mú èèwọ̀ àgbéjù ńlẹ̀ ni bẹ́ẹ̀ ni bọ́rọ́bọ́rọ́ báyìí ni màá máa yọ́ mọ́ àwọn ọ̀tá mi lọ́wọ́ àtẹ̀mí o àtẹ̀yìn tẹ́ jẹ́ Baloosians lótìtọ́ àti lódodo ẹ̀yin tẹ́ ẹ dúró tán tẹ́ ẹ dúró dáadáa ẹ̀yin tẹ́ ẹ ga tán ni mò ń bá sọ̀rọ̀ o ìwọ tó o bá ga tán as a Baloosians ẹjọ́ apábọ́nà máa ń kọ fìlà gọ̀bì síná ṣé kí n kọ́ sí apá gọ́bigọ̀bì ni àbí n kọ́ sí apá gọ̀bìgọ́ apá abúná máa ń kọ́ fìlà gọ̀bì sí báwo náà ṣe máa ń kọ́ náà kà á kùlù fẹ́ tí ò ní kùlù kíre gọ̀bìgọ̀bì lẹ́nu ẹ̀yìn sí píkà ìsọnù. This girl called ìyá Sùlíà tó gbé mọ̀ sí Kwame ọpọlọ ẹ̀ kéré gan
ọpọlọ ẹ̀ ṣe kí ni ọpọlọ ẹ̀ kéré gan. Baalooo is a free access speaker on social media. Gbogbo ilẹ̀ mọ̀ èmi ò sí lọ́dọ̀ anybody kódà ìyá wọn mọ́mísí wọn ìyá aláṣàbí ó mọ̀ pé ọ̀tọ̀ láyé Baalooo. Ẹ tí ìfẹ́ gbà ní ẹ máa gbà tipátipá tipátipá la fi fẹ́ràn ṣògo túláàsì la fi fẹ́ ni tó ju ni lọ ẹ máa gbà tipátipá. Tipátipá la fi jàbálé obìnrin tipátipá ni eo tipátipá la fi sọ múndíádọ obìnrin tipátipá ni. Ẹ máa get sense. Alu-jo, he has a very great, ambitious on social media. Olè ló wá jà. Ìgbà tẹ́sàbọ̀dì mú lọ́jọ́ tó declare ní wanted. Ó lọ gbé ìyá ẹ̀ dìde. Ó lọ ṣe sàárà àárín ọjà. Gbogbo aládé mọ̀ pé ríru ẹbọ ní gbé ni àìrú ẹbọ kì í gbé nìyàn. Ó rúbọ Esabod. Ó padà get Esabod. Lẹ́yìn tó ti dalẹ̀ lọ́dọ̀ Lizzy ọmọ Ìgùn tó lóun gánú ayé. Lẹ́yìn tó ti dalẹ̀ ń bẹ̀ Lizzy ó fi Alu-jo fi Lizzy ṣàtẹ̀gùn ti ẹ̀ ni. Torí ẹ̀ ìwọ tó bá rò pé o lè wá sórí social media wá máa lérí ògùn wá máa lérí pé ìwọ kan ègùn ni ẹ́ o ń ṣe Yorùbá o ilẹ̀ ògẹ́rẹ́ kìíní kan ajagóraka lórúkọ iye ìsìn iye ìsìn ọbẹ̀ kìí mì níkùn àgbà. Ibi títí ẹ parí sí tó mọ̀dé òun lẹ́lòmíì ti kọ́ ní jẹ́lósímì ẹlòmíì ti lọ ju bí tí wọ́n wà yẹn lọ. Òun ni mo fi ń sọ fún yín mo ń point ẹ̀ fún yín pé ọmọ afọ́jú Kòròdú yìí ó mọ ohun tó ń ṣe ó múṣẹ́ yín kankan ni. Ṣé ọ̀fẹ́ lẹ́rò pé lọ fi orógbó pàdé dọ̀kásì ní 2021 bí ẹ wá sí Nàìjíríà December náà ni December 2021 yẹn náà ni ọ̀nà bẹ̀rẹ̀ ògbóra dáadáa. Chaati wà lórí fóònù tèmi tí dọ̀kásì sọ ńgbà tí dọ̀kásì sì mọ̀ kan tó ń ṣe kó tó di pé Alu-jo fi orógbó wọlé sí lára kó tó di pé Alu-jo lọ parí iṣẹ́ ẹ̀ sínú àdó jámọ̀ tí dọ̀kásì sọ pé láíláí I can't give my money to that stupid boy. Ìgbà yẹn ló ń dọ̀bálẹ̀ tó ní ìyá òun ní kóun lọ bẹ Esabod tó gbé odó mọ́ra ó gbé àwọn ọmọ ewé mọ́ra ó gbé ògo spíkà mọ́ra. Ìgbà yẹn ló sa iṣẹ́ yẹn. Ohun tẹ́ bá gbọ́ lẹ́nu Baalooo gbà bẹ́ẹ̀ confirm ni. Mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò lè yé Dorcas torí ọmọ tó ní British ni kò tí gbogbo ètò ń sọ yẹn gbàgbé ó kàn ń rehearse nìkan tó kọ sínú ìwé fún ló ń kà jáde. Lẹ́yìn kó sọ òyìnbó tó bá ń sọ tó ń sọ̀rọ̀ ń pa ọ̀n lọ kóòtù wọ́n ń sùn wọ́n ìyẹn nìkan tó kọ́ ní British bẹ́ẹ̀ tó bá ń sọ Yorùbá bó ń sọ àwọn ohun kan wọ́n kọ sínú ìwé fún ni wọ́n táìpù ẹ̀ fún ni pé máa sọ báyìí kì í ṣe ohun tó wá láti inú ẹ̀ kì í ṣe ohun tó ń fún rẹ̀ mọ̀ kódà kò mọ̀ fún kò mọ̀ gbé. Ọmọ afọ́jú Kòròdú yẹn afọ́jú gbẹ̀rígbẹ̀ ẹ̀ ti place ẹ̀ sórí iṣẹ́ kan tó bad tó yẹ pé wọn ó máa lóyà ni tó ti fún jẹ lórógbó tó tún gbọ́wọ́ lé tán ọ̀tọ̀ ni tán fi sórí oko fi initiate ẹ̀ mọ́ wọn bí ìyá ẹ̀ rí ìtísẹ́ náà ọ̀dá yà. Bàbá ọmọ ẹ̀gbọ́n nurse ó ra ṣe kí ni ó mẹ́lò kọ́ tó mọ̀ pé iṣẹ́ yẹn àti Nàìjíríà ló ti wá ó ti gbé wọn gógó
má wọrí, you go soon know. Ọ̀rọ̀ mi tẹ́ ẹ fẹ́ kà sí nsìn, mo fún yín ní oṣù 6 sí ẹ̀rí tí mò ń sọ. Torí pé kí ni ewé máa sunkún láìpẹ́. Torí mo rí kankan nípa Toyin Ogangan, kò wá bá yín ṣeré náà. O mo fi sọ fún ìyá Sùlíà yẹn Kwame kó lọ kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ Toyin Ogangan. Torí pé èmi ò ti kékeré wọ̀ lóyìnbó, mo ti mọ̀ fú, mo ti mọ̀ gbè, mo ti mọwọ́ ọ̀tún yàtọ̀ sósì kí n tó wọ̀ lóyìnbó. Òun lẹ ṣe lè rírú èmi kó mọ́ rógà tẹ́ ń kó èèwọ̀. Múkùn pọ̀ gan lóyìnbó, àwọn ọ̀dẹ̀ tíṣẹ́ wọlé sí lára ẹni àwòpọ̀ gan, but n tá bá ṣe àfinú ayọ́nú fẹ́ dọ̀ṣẹ́ ni, kìí ṣe iṣẹ́ àbí n tó lò yẹn ló fẹ́ wọlé sírò àwa lára ó ti. That's why tẹ́ lè fi rí mi pé mo bá fún ẹni speaker, torí gbogbo wọn mo ní size wọn lọ́wọ́, látòrí ẹsà bọ́ọ̀dù Àbíkẹ́ o, Dọ̀kásì o, jókòó ti pépà di o, alájà ẹlẹ́dẹ̀ sorry, wọ́n máa ń kí ni orúkọ tí bàálà máa ń pè yẹn náà, ìyẹn ọlọ́gẹ̀dẹ̀ dáńkó ara wa, ó máa ń pè jókòó ti pépà di lórúkọ kan, àti wèrè gbé pósí. Good morning universe, ìwọ níwọ màmí wọ̀tà, ó wá bọ́ sórí ìṣòro wá halẹ̀, ó júbà Ifá, ó foríbalẹ̀ fún Ifá, ó foríbalẹ̀ fún Ọ̀rúnmìlà. Tó fẹ́ kó dùn ẹgbẹ́ ni. Tọ́rúnmìlà ò bá fún ẹ lẹ́bọ, tọ́rúnmìlà ò bá sọ pé kán lọ rúbọ fún ẹ, kán lọ fún ẹ lóúnjẹ, ò ní jẹun náà. Ewúro làgbà igi, ó là ń sọ fún yín, igi gbogbo ẹ ṣe bá ewúro làgbà igi. Baalooo ọmọ, Baalooo kí ni time, jẹ́ fún àwọn fans mi ní time. Ok, mo ní less than 20 minutes láti lo screen pẹ̀lú yín, because I gotta go to work ní ọjọ́ Ajé, today na Monday, and láti lọ ṣe kíní ẹ̀ wọlé. Bẹ́ẹ̀ mo kàn ní kí sáré gbé yín débẹ̀ yín tèmi, torí àwọn ongoing issue tó lọ lórí social media, kó má dàbí pé àrí àgbàlagbà kan láàrin àwọn speakers kó fọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ àgbà kó fi dá wa lẹ́kọ̀ọ́, kó ṣàlàyé fún wa kí ló ṣẹlẹ̀ gangan, bó la tún já sí, wetin dey solve. Mo ń sọ fún yín láàárọ̀ yìí pé gbẹ̀gẹ̀dẹ̀ máa gbiná. Láti ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ lọ, ẹ máa gbọ́ gbàásùgbòs lórí ta fọ́gò tẹ́ wà yìí. Ìwọ tó bá ní hẹ́mẹ̀tì gbórí ẹ sá o, tó lọ́ máa ju ìgò. Ẹ máa gbúrò ògò, ẹ máa gbúrò igi, ẹ máa gbọ́ gbàgbó, ẹ máa gbọ́ paraporo. It don start. Ẹ jẹ́ kí afọ́jú Kòròdú kó wá fògùn búra, kókó ṣíbí kan, ọ̀bẹ kan, àti abẹ bóyá bíléèdì kó mú kan, kó wá sórí social media kó fi wọ́n báyìí, kó fi ẹnu gé jẹ, kó ṣépè pé òun ò mú iṣẹ́ Dọ̀kásì sínú àdó òjàmọ̀, kó wá ṣépè sí pé òun ò lo iṣẹ́ lọ sí ilé Lizzy lọ́jọ́ tí yẹn gbà lálejò tó ní kó lọ fi sótẹ́, ó lo iṣẹ́ lọ bá arábìnrin yẹn nìna, ó lo iṣẹ́ wọlé sí wọn lára ní ẹbọ́lẹ̀ ń bẹ̀. Èmi ò wá hype anybody o, mi ò dẹ̀ sórí ọmọ ló jẹ́ fèmí, ọmọ pátápátá ni gbogbo ohun tó ṣe tó jọ lójú ìsìn, ó mọ̀ bàbá ìlàwà jẹ́. Mo mú mi ayé síwájú ẹ, mo rílé síwájú ẹ, kódà mo tẹ́lẹ̀ síwájú ẹ, Alu-jo, bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ. Ìwọ kéwé ni,
ó kéwé gan ṣùgbọ́n èní kìí ṣọjọ́ ọ̀rọ̀. Good morning Adédàpọ̀ Rẹ̀mílẹ́kún, kindly share the broadcast. So ẹ̀yin Baloosians, happy new week, cheers. Ọ̀sẹ̀ yìí ó máa dáa fún wa o, ẹ̀yin Baloosians, ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Baalooo dọ́kàndọ́kàn. Lọ́sẹ̀ ìbò ṣe jáde lọ òní tí òní tẹ́, torí pé ẹnu ọtí kìí tí ẹnu bàbá kìí bà, ọtí kìí tẹ́ láwùjọ nǹkan ayọ̀, kódà láwùjọ ọ̀fọ̀ ọtí kìí tẹ́. Ibi wọ́n ti ń ṣọ̀fọ̀ wọ́n á mọtí, ibi wọ́n ti ń ṣàjọyọ̀ wọ́n á mọtí wọn bí wọ́n kú, kódà bí wọ́n ti ń dunnú wọ́n á ṣe kí ni wọ́n á mọtí, kódà kan bu omi sínú nǹkan fún ẹ ọtí náà ló mú, kó o mẹ́mu ọtí ló mú, kó o mu ṣẹ́pẹ̀ tó yá jẹ́ fàájá náà ló mú, all na same. Ṣùgbọ́n they use your sense, no go do pass yourself. Baalooo always on guide, this one na for the road for Monday morning. Àwọn òyìnbó tó wà níbí àwọn Jámánì orí wọn ò pé rárá, tó ti yẹ abẹ́gbọ́ orí wọn ò pé nílùú yìí, so wọ́n gan gbọ́dọ̀ máa ní wèrè lórí ìwé ló máa fi pọ́ọ̀tì wèrè orí wọn. Òun ni wọn ṣe lè rí ti Baalooo ṣe. Wọ́n dòyì kápá apá ò kápá, wọ́n dòyì kó ṣe apá òró ṣe, kódà wọ́n fi ìbínú pẹ́ kànga wọn ò lè bínú kó sí. Èèò ayé ẹ̀bẹ̀ mo máa báyé káyé máa bá mi jà o, aṣọ yìí kàn máa fàyà mọ́ mi lára. Baalooo ayé lé o, ẹ̀yin fans mi ayé máa lé. Alu-jo lẹ́yìn tó lóṣẹ́ lọ bá Lizzy, ó bà mí jẹ́ lọ́dọ̀ Lizzy. Gbogbo àti kéèsì yẹn hot ìgbà yẹn tí mo dúró tán ẹ pé ìgbà tí Esabod declare Alu-jo ní wanted, èmi gan mo defend ẹ̀ níwájú Esabod, mo ní màmá kí ló ṣẹlẹ̀ gangan, kí ló tẹ̀ wọ́ ọmọdé yìí, kí ló ṣe fún yín. Alu-jo pè sórí program mo interview ẹ̀, mo fi get back sí Esabod. Dorcas ò tí mọ, ó sì ń wò wá náà kan ni o, torí gbogbo ayé náà ó ti ṣe show fún Dorcas, ó ti gbé Dorcas ṣépè tọmọtọmọ. Fídíò ẹ wà lórí internet, ó ti gbé ṣépè tọmọtọmọ. Gbà tó máa mú Esabod náà ó mú tọmọtọmọ ní ó gbé ṣépè gidi. Gbà tó wá fẹ́ padà wọlé sí wọn lára, ó padà lọ lóṣẹ́, ó lú ẹ̀yọnú tó nice, ó ṣe sàárà àárín ọjà ló fi padà wọlé sí Esabod lára. Mo fẹ́ já yín sí ọ̀kan, ṣe rí Dorcas Esabod victim làwọn gan lórí social media. Ẹ kàn rò pé ìyá Aláṣàbí ìyá ẹ̀ máa ń cruise, ó máa ń bàyàn jẹ́, ó máa ń bú lọ́ba, òun gan victim ni wọ́n ti gbá because ẹ̀jẹ̀ lóyìnbó ló wà lórí wọn, wọn ò dẹ̀ fìbà fún àwa bàbá tá a jẹ́ Baalooo, wọn ò béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ká ṣí wọn létí ká já wọn sí pé wá ìyá báyìí náà ń ṣe. Gbọ́ ọjọ́ orí kọ́ la fi jọba o, ó tàdé pè lágbà kò ní kankan ṣe pẹ̀lú ọjọ́ orí. Tọ́lọ̀ bá dà ẹ́ lágbà látọmọdé, kò sí ohun tí ẹ̀dá àlàyé kankan lè ṣe. Ọlọ́run mọ̀ọ́mọ̀ dà mí lágbà ni láàrin yín, ó dẹ̀ fi mí ṣe olórí lórí yín, gbogbo ẹ̀yin speakers orí Facebook pátá. Ẹyẹ tí ó ṣe bí ọ̀kín ò sí nígbó èèwọ̀. Talẹ́rí tí star yẹ dàbí ti Baalooo, àbí talẹ́rí tó gbóyà tó òun dánmọ́rán lẹ́nu ẹ̀ nínú ṣé ẹlẹ́dìí ọkùnrin tó ṣe àtọ̀tọ̀ adíjà àjọ rẹ̀ wíkà àjọ ṣé yẹn àbí dáńkú ara wa, dáńkú ara ma tó mọ ìjà tí ò mọ̀ sá. Abẹ́ẹ̀gbọ́ wọ́n ní alágbára ológun tó mọ ìjà tí ò mọ̀ sá, ihò ìfẹ́ ìwọ̀n máa ń bógun lọ ní ẹ̀bọ́lẹ̀ bẹ́ẹ̀, torí pé àánú ojú òní jẹ́ àtọwọ́ bojú èèwọ̀. Tá a bá ti gbìn yín lábẹ́rẹ́, tá a ti sòkò ọ̀rọ̀ fún yín, tá a ti sòótọ́ ọ̀rọ̀ sọ́pọlọ yín, a lè tún máa wò yín fẹ́rẹ́fẹ́. Ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tá a wà yìí, ìgò máa fò, oríta fọ́gùn lẹ́wà ẹ̀yin fáǹsì Baalooo, ẹ wà gáìdì dáadáa,
ẹ̀yin tẹ́ ẹ bá mọ ẹ̀ṣẹ́ ẹ lọ kọ́ ẹ̀ṣẹ́, ẹ̀yin tẹ́ bá gbé gídígbò ní ẹ lọ kọ́ ìjà, torí lọ́sẹ̀ yìí ìgò máa fò gan lórí social media. A máa dùgbò, a máa ju igi, a máa fọ́ orí ara wa fọ́, no anybody sáré lórí ìtafọ́gò. Ẹ máa sáré kàbàkàbà ẹ̀ ní dúró kó bọ́ náà ṣó lọ́kì. Ẹ̀yin wo níwájú tani, ẹ̀yin tani àti tani, ọmọ afọ́jú Kòròdú yìí ọwọ́ máa tó bà ẹ̀, ìwọ bọ́ síta ní gbangba ṣe live chat láàrin street, ṣe live chat lórí àlewà kó dẹ̀ ṣe lágbálágbá bóyá máa ń ṣe yẹn, wọ́n máa mú ẹ sọ́wọ́, wọ́n máa nà ẹ nípa kẹ́rẹ́. Àìmọye àwọn èèyàn ló ti bá tiẹ̀ jẹ́ kó dẹ́lì lórí social media yìí, ọmọ afọ́jú Kòròdú yẹn. Dọ̀kásì ń gbé pọ̀n ọ̀pọ̀ bí kọ́lá ṣe bọ̀ láti Amẹ́ríkà tó àti bàbá ọmọ ẹ lọ recently tí ẹ̀pà Boyimika àti DKY tó ń ṣe show tó ń bú NAS. Mo bọ́ta mo ní no, don't do that, ọkùnrin NAS bọ́kùnrin ṣe NAS ṣe yẹn, èmi náà lè ṣerú ẹ̀. Kì í ṣe pé mo nífẹ̀ẹ́ anybody tó bẹ́ẹ̀, mo kàn sọ̀rọ̀ tèmi naturally gẹ́gẹ́ bí ọkùnrin. Tó bá jẹ́ pé dẹ́bàtà wà ní wọ́n lo iṣẹ́ fún ní wọ́n ṣe ní bẹ́ẹ̀ nǹkan ṣe ń sọ fine, but ó ti wù ó ti ṣe bàbá kọ̀ ó lọ represent ọmọ ẹ̀ ni. Ìyẹn ni ṣó tí mo ṣe tí mo fi get back sí ẹ̀pà Boyimika àti DKY pé ẹ pákó ẹ̀ ní nǹkan tẹ́ ẹ sọ yẹn mi ò gbá wọlé, ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀. A máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni. Ẹ̀pà Boyimika gan mọ̀ yìí pé tọ́ bá sọ pé àgbà ọ̀rọ̀ àgbà pé o fẹ́ gbọ́ ìṣítí, o fẹ́ gbọ́ òkú ọ̀rọ̀ tí ò ní dilute, tí ò ní kọ́hun nínú, lọ sórí show Baalooo. Tá bá ń ṣeré ọ̀tọ̀, àsìkò eré kọ́ la wà yìí. Mo sọ fún yín ṣe rí pé mo gbé wọlé ni, mo gbé iṣẹ́ ọjọ́ tẹ bá ti rí gíláàsì lọ́wọ́ mi with this black band, ẹ gbàgbé ó ti set nìyẹn. This one no be children drink o.